Africa Content TV. Ìpínlẹ̀ Ọ̀yọ́ fẹ́ kó ṣe kàn sí Ọ̀yọ́ fẹ́ kó ṣe kàn sí kó lọ́dún mẹ́jọ a lè gbádùn ẹ̀ o Ọ̀yọ́ fẹ́ kó ṣe kàn sí ìpínlẹ̀ Ọ̀yọ́ fẹ́ kó ṣe kàn sí Ọ̀yọ́ fẹ́ kó ṣe kàn sí kó lọ́dún mẹ́jọ a lè gbádùn ẹ̀ o Ọ̀yọ́ fẹ́ kó ṣe kàn sí. Ṣèyí Mákindé máa lọ yẹ nípò Kábolúwa ró sípínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé máa lọ yẹ nípò Kábolúwa ró sípínlẹ̀ Ọ̀yọ́ òun lọ́lẹ́sẹ̀ tàbí ṣùgbọ́n kan ò mà síra ẹ lajú yín ẹmọ́jọ́ kan tàn yín jẹ́ o. Ṣèyí Mákindé gbàrà dátẹ́lẹ́gbọ́n lójú ó ti ṣèyí ná ẹjọ́ ṣẹlẹ̀ kejì Ṣèyí Mákindé gbàrà dátẹ́lẹ́gbọ́n lójú ó ti ṣèyí ná ẹjọ́ ṣẹlẹ̀ kejì Ṣèyí Mákindé lòṣèlú tó fẹ́ mẹ́kúnnù ó ti hàn sáyé ẹlẹ́nu Ṣèyí Mákindé lòṣèlú tó fẹ́ mẹ́kúnnù ó ti hàn sáyé tọ́wọ́ ẹlẹ́nu kò sọ. Ìgbà ilẹ̀ ó tó mọba ìgbà ilẹ̀ ó tó mọba ẹ bá wa dìtẹ̀ ẹ bọ́ bá dìtẹ̀ ẹ lé o bàbá rẹ o ìgbà ilẹ̀ ó tó mọba ìgbà ilẹ̀ ó tó mọba ìgbà ilẹ̀ ó tó mọba ẹ bọ́ bá dìtẹ̀ ẹ lé o bàbá rẹ o ìgbà ilẹ̀ ó tó mọba. iná bàtà iná yàrá iná bàtà iná yàrá ṣé lálàáfíà ní bàbá lókè. Ṣé lálàáfíà lẹ́wà aya pọ́npọ́nlé ṣé lálàáfíà lẹ́wà aya iná bàtà iná yàrá ṣé lálàáfíà lẹ́wà tayàtọ̀ mọ́ńpọ́nlé ṣé lálàáfíà lẹ́wà tayàtọ̀ mọ́ńpọ́nlé.